Akójúmọ́ mọ́ ojúmọ́ ire ló mọ́ wa lẹ́nu ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìgbéga. Àìkú baálẹ̀ ọ̀rọ̀ àti àlàáfíà. A kí wa pé akójúmọ́ lẹ́ẹ̀kan sí. Èní ni ọjọ́ àánú tí ń ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n. A kí gbogbo èèyàn olólùfẹ́ wa pé ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá wa gbọ́ lé share button ẹ jọ̀ọ́. Ẹ já fojú àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá, ẹ já fojú wọn wọ̀n. Ẹ já fojú wọn wọ̀n. Múfítù Ìwó ó tún dé o. Ó tún dé o. Ó tún dé o. Ẹ bá wa share ẹ tẹ́ bá nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá. Ẹ bá wa share. Ẹ bá wa share. Ẹ bá wa share. Bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ ní o. Bẹ́ẹ̀ ni bó ṣe bẹ̀rẹ̀ ní o. Kí ló ṣẹlẹ̀? Ẹ má bínú, a ní lè kí ẹ̀yin èèyàn láàárọ̀ yìí, ṣùgbọ́n tẹ́ bá ti ń bá wa ń tẹ share button, gbogbo aládùúrà pé ọwọ́ tẹ́ fi ń tẹ share button ẹni fi gbọ́mọ̀ sí. Ẹ pín, ẹ bá wa fọ́ káàkiri nítorí pé a gbọ́dọ̀ rí ọ̀rọ̀ ẹ̀ ká dákẹ́ o. Bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ ní o. Gómìnà Adeleke ó dẹ̀ lájú ẹ̀ kalẹ̀. Múfítù Ìwó dẹ̀ fẹ́ gbàjọba mọ́ ẹ lọ́wọ́ l'Ọ̀ṣun State. Múfítù Ìwó ó tún dé o. À ń sọ fún ẹ̀yin governors, ẹ̀yin leaders ilẹ̀ Yorùbá, ẹni àmọ̀kọ́ tá à ń sọ àbí díẹ̀. Wàhálà dẹ̀ ń wọlé every day by day. Ṣé tún rí ọmọ àlè Múfítù Ìwó? Ẹ bá wa share, ẹ bá wa share. Ọwọ́ tẹ́ fi ń tẹ ní fi gbọ́mọ̀ sí. Ẹ bá wa share kó kan ará ilé kó kan ará oko. Nítorí pé a gbọ́dọ̀ rí ọ̀rọ̀ ẹ̀ ká dákẹ́ o. Tí ẹ bá lọ wo fídíò, ẹ̀yin tẹ́ bá ti rí fídíò yẹn, ẹ bá rí pé training ipe èèyàn fẹ́ jagun ni Múfítù Ìwó ń ṣe fún àwọn ọmọ kéékèèké. Kódà ọmọ mi wà bẹ́ẹ̀ bí ṣọ́ọ̀pù ó lè ju 6 to 5 years. Àwọn ọmọ kéékèèké. Ta ni Múfítù Ìwó fẹ́ bá jà? À ń pọ̀rọ̀ ilé kìnní kan dẹ̀ nárónú. Ẹ bá wa gbọ́ lé share button gbogbo ẹ̀ olólùfẹ́ wa. Àgbàládùra ìpè ọwọ́ tẹ́ fi ń tẹ ẹ̀ ní fi gbọ́mọ̀ sí. Ẹ fi èròǹgbà tí ẹ fi sí comment section. Ẹ fi sí comment section. Gbogbo yín tí ẹ bá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ilẹ̀ káàárọ̀ oòjíire tó jẹ wá lógún ni o. Nítorí pé ó jẹ wá lógún jura wa lọ. Múfítù Ìwó tún dé o. Ẹ mọ̀ pé Múfítù Ìwó náà láti ilẹ̀ oníjàgídíjàgan ni, tó ṣe wípé àwọn ló máa ń tako ìṣerere ilẹ̀ káàárọ̀ oòjíire. Lára àwọn ọmọ àlè tí Fúlàní bí sílẹ̀ Yorùbá, Múfítù Ìwó ó dé o. Ó dé o. Ẹ jọ̀ọ́, ta ni wọ́n fẹ́ bá jà tí wọ́n ń ṣe training? Kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé flag orílẹ̀-èdè Palestine ni a rí tí Múfítù Ìwó ń há fún àwọn èèyàn nílẹ̀ káàárọ̀ oòjíire? Gómìnà Adémọ́lá Adélékè, ṣé Múfítù Ìwó àti Olúwo ṣọ̀wọ́n ni gómìnà Ọ̀ṣun State ń sìn? À ń béèrè lọ́wọ́ yín sà, Excellency. Ṣé àwọn ẹni méjèèjì ni ká kúkú máa pè ní Excellency, ká má pè ẹ̀yin mọ́lẹ̀ Excellency, ká lè mọ̀ wípé ẹ ti hand over, ẹ ti gbéjọba fún wọn? Wàhálà ti wọlé o. Wàhálà ti wọlé o. Wàhálà ti wọlé o. Ìgbà tá à ń pariwo ń gbà yẹn, ó dàbí ẹni pé a níṣẹ́ ni o. Ó dàbí ẹni pé a mọ̀ nǹkan tá à ń sọ ni o. Múfítù Ìwó dé o. Ó ti dé o. A sọ ń gbà yẹn pé Múfítù Ìwó àti Olúwo, àwọn méjèèjì yẹn, a ní wọ́n plant wọn sí ìlú Ìwó ni. Látàrí pé ibẹ̀ yẹn súnmọ́ Ìlọrin, ó máa easy fún wọn ní àsìkò tí àwọn atiláwí tá à ń sọ yìí tí wọ́n bá máa wọlé, ó máa rọrùn fún wọn láti lè carry on operation wọn.
nítorí pé àwọn yẹn á ti bá wọn ṣáàdò ilẹ̀, wọ́n á ti ṣe gbogbo nǹkan tó bá yẹ kán ṣe, wọ́n á ti mọ ibi tó yẹ kán rì sí, ibi tó yẹ kán rì sí. Àníkẹ́ bá mi share program iṣẹ́ kẹ́dẹ̀ fi èròǹgbà yín sí comment section. A gbọ́dọ̀ dákẹ́ o. Kí ni ká ṣe, kí ló tún kàn? Ti bandit la ṣì ń rán àti ìmọ̀ ibi tá a máa ságbà. Muftiu wo ẹ mú ọwọ́ bá rí bẹ̀, ó yẹ ká ti jáde ká ti ṣe program látànà, ṣùgbọ́n ṣe wá mú ẹran ṣebí ẹ wá mọ ilé tó wá fọ́ nìjú bẹ́ẹ̀ ni pé ìwé ìròyìn kan gbé wípé wọ́n ti àrẹ́ẹ̀sì Muftiu wo pé DSS Nigeria DSS ti àrẹ́ẹ̀sì ẹ̀, but nígbà tí a máa rí at the end of the day ó dàbí ẹni pé ìròyìn náà lọ jẹ́ fake news. Lẹ́yìn ìgbà tí Mr. Ọláwálé mo ṣe ń bọ̀ pa nǹkan tẹ́ sọ torí pé mi ti understand yín. Lẹ́yìn ìgbà tí a rí lẹ́yìn ìgbà tá a confam pé news yìí fake news ni, àwa padà tó wá rí Muftiu wo ó tún wá jáde síta, ó wá ṣe fídíò ní ọwọ́ alẹ́ wípé kò sí ẹnìkankan tó wà arrest òun o, pé òun lòún ṣe jáde síta tóun ṣe fídíò tóun ṣe o, kò sí anybody tó challenge òun ẹnìkan. Mr. Ọláwálé ṣé ẹ lè come again ká mọ ibi tí ẹ tò sí, ṣé ẹ lè come again ká mọ ibi tí ẹ tò sí, bóyá ẹ máa gba tiyín bíbá láàárọ̀ ẹ já mọ ibi tí ẹ tò sí. Ṣé ẹ fọwọ́ sí ohun tí Muftiu ṣe ni, because mi tí ní jọ́ọ̀jì yín, ẹ jẹ́ kí n ṣe mọ ibi tí ẹ tò sí ná. Ẹ wo ìwọ tí o bá nẹ̀mí ara ẹ ń lò, má kàn wá sórí ìkànnì bíbá tó kàn wá ta fẹ́lẹ́fẹ́lẹ́ o. Ìwọ tó bá fẹ́ kó títì ẹ jọ̀ọ́ o, mo bẹ̀ ẹ́ o. Ìwọ tí ohun tí à ń ṣe ń bí tí ò bá ti tẹ́ lọ́rùn, ṣó wípé ara àwọn enemy ilẹ̀ Yorùbá ni ẹ́, and mi believe mi rò bóyá force anybody pé kẹ́ wò wá. It's better kẹ́ left platform yìí. Ibi ìkànnì ilé ìjàngbara ló wà fún ilẹ̀ káàárọ̀ òjíire, the last man standing. Bẹ́ẹ̀ ni fún ilẹ̀ Yorùbá, ìbí ni ìkànnì ló ń pè bẹ́ẹ̀. So ìwọ tó bá fẹ́ wá takò wá, màá sáré bá ẹgbẹ́ síta ń sìn o, tí màá fún ẹ lé sáìsì ẹ. Bẹ́ẹ̀ ni bó lọ pé Muftiu ẹrù yẹn gan wá àjẹ́ yóò. So be careful, ìwọ tó bá máa sọ̀rọ̀ be careful. Force anybody wá bí o. A kó ojúmọ́ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tí ẹ dúró dédé, gbogbo ẹ̀yin ojúlówó ọmọ káàárọ̀ òjíire tí ẹ̀ ń ṣe àwọn ọmọ àlè, àwọn tí Fúlàní ti dóya wọn. Bẹ́ẹ̀ ni tó ń ṣe àwọn tí Fúlàní ti báya wọn sùn. Èní ọjọ́ àánú, ẹ̀rọ àánú gbà lẹ́ni. Àánú ló máa jẹ́ tiyín lẹ́ni. Àánú ló máa jẹ́ tiyín lẹ́ni. Ẹni ṣubú dànù, àlọ́ọ̀rẹ́ àbọ̀ọ̀rẹ́ lẹ́ni o. Gbogbo tí ẹ bá dáwọ́ lé lẹ́ni a máa yọrí sí ire. A kó ojúmọ́ lẹ́ẹ̀kan sí. Ẹ̀yin èèyàn mi, ẹ má kàn jẹ́ ká máa wà lórí bíbá ká kàn máa sọ̀rọ̀ dànù. Bẹ́ẹ̀ ni wípé
ẹ̀ ń fún wa ní ìrẹ̀wẹ̀sì ọkàn ni. bẹ́ẹ̀ ni pé ẹ̀ ń fún wa ní ìrẹ̀wẹ̀sì ọkàn ni tẹ́ bá wà níbí tẹ́ ẹ̀ fi èròǹgbà yín ránṣẹ́. ẹ ṣé gan ni bàbá wa Adékúnlé. ṣé àwọn traditional rulers wa tó jẹ́ pé bọ́n ṣe fẹ́ fi Ṣèyí Tinubu jẹ oyè báyìí òun ló tún wà ní ojú wọn, ṣáwọn ló fẹ́ do something. bàbá wa Mr. Adékúnlé mo kí yín pé ẹ tẹ́ fi èròǹgbà tí yín ránṣẹ́, inú mi dùn gan. àwọn tí à ń retí láti rí pé kó ṣe nǹkan kan òun ni someone like Adémọ́lá Adélékè yẹn. ẹ wo láti ọdún bíi mélòó kan tó ti wà lórí ipò gómìnà, ẹ wo bí Múfútù Ìwó àti Olúwo of Ìwó yẹn, ẹ wo bí wọ́n ṣe ń dún mọ̀ọ́rú lé Ọ̀ṣun state bẹ́ẹ̀ ni wípé àwọn ni gómìnà Ọ̀ṣun state. bàbá wa Ọlánìpẹ̀kun ẹ káàárọ̀, ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Ire ló mọ́ yín lẹ́nu, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga. ẹ fi èròǹgbà tí yín ránṣẹ́. bẹ́ẹ̀ ni olórí burúkú ni àkójúmọ́ lẹ́ẹ̀kan sí. ṣé bí a ṣe máa fi ọ̀rọ̀ ẹ̀sìn, ṣé bí a ṣe máa fi da ilẹ̀ Yorùbá rú lélẹ̀? bàbá wa láti Adémọ́lá àkójúmọ́ ẹ̀ ní ṣubú dànù, àṣìta ìbọn ò ní báyìí o. bàbá wa a gbọ́dọ̀ dákẹ́, iṣẹ́ tá à ń ṣe yìí fún ara wa ní. iṣẹ́ tá à ń ṣe yìí fún ara wa ní. ṣé ó yẹ kí á dákẹ́ kí ilẹ̀ Yorùbá kó máa ṣubú lọ bí ilé ni? ṣé ó yẹ ká dákẹ́ kí ọmọ àtọ̀húnrìn wá kí ó dẹ̀ wọlé sí ilẹ̀ káàárọ̀ òjíire kó dẹ̀ lé gbogbo wa jáde lẹ́rìn ìlú, ìwọ̀nba àwọn tó bá rí pa kó pa wọ́n? ǹjẹ́ ó dára? gbogbo wa dẹ̀ ń sá lọ nílùú, àti fẹ́ sá lọ nílùú tán. kí ni ká ṣe, kí ni ṣíṣe, kí ni àìṣe? gàtà tún máa rí bàbá wa Aláàfin of Ọ̀yọ́ àti sọ àní àní bú ẹnì kankan yín mọ́, àní bú yín mọ́ o, ṣùgbọ́n àní jẹ́ kó sún wa, àní jẹ́ kó rẹ̀ wá. ṣé the Palestinian people, ṣé brother wa Ṣèyí Tinubu tí ẹ tún fẹ́ fi jẹ oyè lé àòfin yín? ìbéèrè mi lọ́wọ́ bàbá wa Aláàfin Ọ̀wọ́ Adé ni wípé ṣé òun ló máa stop ọ̀rọ̀ insecurity? ẹ jábìra wa o. ṣé òun ló máa stop ọ̀rọ̀ insecurity? mò ń bi yín bàbá wa, a sì ń padà bọ̀ láti wá ṣe prógámù fún yín kábíyèsí, ṣùgbọ́n prógámù tí a máa ṣe gẹ́gẹ́ bí ìpinnu tí a ti sọ, a ní sọ̀rọ̀ kòbákùgbé kankan sí ọba kankan mọ́. bẹ́ẹ̀ ni à á dákẹ́
a máa wò yín, ṣùgbọ́n tí a bá rí ibi tó bá yẹ ká ti jáde síta ká ti sọ̀rọ̀, a wá fi ṣe ìbéèrè lọ́wọ́ yín. Ti gómìnà Adémọ́lá Adélékè pẹ̀lú Múfútù Ìwó, títí wọn la sì mú wálé ní. Mo mọ̀ pé Ọláwálé tí wọ́n ń jẹ́ ó ti da Ọlárẹ̀yìn láti ìní lọ. Tó bá jẹ́ pé èmi lòún lo language yẹn fún. Ẹ mọ̀ pé mo sọ ìkànnì tí a wà yìí, a by force anybody. Tí ohun tí à ń sọ bí tí ò bá ti tẹ́ ẹ lọ́rùn, please go to Radio Nigeria kó lọ máa gbélé tó máa tẹ́ ẹ lọ́rùn bẹ́ẹ̀. Go to Radio Nigeria kí o lọ máa gbọ́ eléyìí tó máa tẹ́ ẹ lọ́rùn bẹ́ẹ̀. Mo ń bọ̀ náà èèyàn mi, mo sì ń ṣiṣẹ́ kan lọ lórí Adéwálé yẹn ni òun nítorí pé ó máa kó títí ẹ̀ láàárọ̀ ẹ̀. Aláàárọ̀ yẹn ló máa kó títí ẹ̀. Bẹ́ẹ̀ ni, ó ti débi tó ti máa ṣàgbákò. Ẹ bá wa share ètò, ẹ bá wa gbọ́ lé share button. Ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí wọn. A mọ̀ pé irú àwọn belé wọ́n máa fẹ́ fúnyàn ní igbó dídí ṣán. Ṣùgbọ́n àwa gan-an a wà ń lé fún wọn nítorí pé mi ì gbowó lọ́wọ́ ìyáláyá ẹ láti máa ṣe gbogbo nǹkan tí mò ń ṣe yìí. Mi ì gbowó lọ́wọ́ bàbá ẹ láti máa ṣe nǹkan tí mò ń ṣe yìí. Ṣùgbọ́n torí ara mi, torí ti àwọn ọmọ tèmi bí, kémi náà má tún ta àwọn ọmọ mi sóko ẹrú ni mo ṣe ń ṣe. Ní ìtorí ẹnikẹ́ni ṣe. Bẹ́ẹ̀ ni, ìwọ tó bá rò bóyá o wà nínú múmẹ́ǹtì tó bá rò bóyá o ń torí ẹnìkan ṣe, you are deceiving yourself. À ń ṣe torí ara wa ni. Bẹ́ẹ̀ ni, nígbà tí ìlú bá wà lálàáfíà, ní ìgbà yẹn la lè gbé ìgbé ayé rọrùn. Bẹ́ẹ̀ pọ̀ ọ̀gá ló lọ búlọ́ọ̀kù bọ̀bọ́ ẹ̀ báyìí. Ọ̀gá ẹ̀ bá tẹ̀ jẹ́ kí n kọ́kọ́ fún láṣẹ náà. Ẹ̀ bá jẹ́ n fún láṣẹ. Ó dáa. Mo tún máa ṣe. A kó ojúmọ́ lẹ́ẹ̀kan sí bí ẹ ti ń wọlé sórí ètò. Ẹ bá wa gbọ́ lé share button. Ohun tá à ń ṣe yìí, ọmọ àlèrú wọn náà pọ̀. Ẹ wo orú Múfútù Ìwó yìí báyìí. Ṣebí lára àwọn tí Fúlàní ti báyà wọn sùn nílẹ̀ Yorùbá ni. Òun náà á dẹ̀ máa pera ẹ̀ ní Yorùbá. A máa ṣe kí ni? A máa pera ẹ̀ ní Yorùbá. Múfútù Ìwó kó àwọn ọmọ kéékèèké síta. Ó ń kọ́ wọn bí wọ́n ṣe ń jagun. Ó ń pín flag Palestine, ó ń pín lé wọn lọ́wọ́. Ní ìlú tó nọ́ba tó níjòyè. Bàbá wa Ọ̀nìrìṣà, ẹ̀yin náà wà láàfin o. Ẹ rí itú tí Olúwo àti Múfútù Ìwó tí ó ń pa
ẹ rí àrà tí wọ́n ń dá lára lọ́ṣun láti bí ọdún mélòó kan sẹ́yìn ni wọ́n ti ń dún mọ̀ọ́rú dún mọ́ ọmọ Yorùbá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti ń dún mọ̀ọ́rú ẹ jẹ́ ká ti bí wò bí ọ̀rọ̀ Boko Haram ṣe bẹ̀rẹ̀ ní o bí ó ṣe bẹ̀rẹ̀ ní o ní ayé àwọn ìjọba kan tó ti pẹ́ kò ń ṣe nìkan ló ṣe bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n kó wọn lọ sí àwọn ìlú kan àwọn Arab country kan tí wọ́n lọ ṣe training fún wọn. Another one la tún bẹ̀rẹ̀ lénìí o la tún bẹ̀rẹ̀ báyìí another one ni Mufti wo tún bẹ̀rẹ̀ tí gbogbo wa tún dákẹ́ báyìí tí à ń wò gómìnà Adémọ́lá Adélékè kò sáṣẹ lẹ́nu yín mọ́ àbí kò sí agbára ìjọba mọ́ lọ́wọ́ yín mọ́ àbí ó dìgbà tí Mufti wo bá jákè ìjọba mọ́ yín lọ́wọ́ kára yín tó balẹ̀. Ṣé ó dìgbà yẹn kí ara gbogbo yín tó balẹ̀? Ṣé ó dìgbà yẹn kí ara gbogbo yín tó balẹ̀? Gómìnà Adémọ́lá Adélékè à ń pè yín láàárọ̀ yìí ẹ bá wa fi páńpẹ́ òfin ẹ bá wa fi gbé Mufti wò ẹ bá wa fi páńpẹ́ òfin tí ẹ bá ń wá àlàáfíà ní ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí pé láti bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn báyìí ni a ti gbọ́ pé bandit ti ń attack dé Ọ̀ṣun retired custom officer tí wọ́n gbé lálẹ́ on the 15 ní dédé agogo 7 wọn ò tí ì yọ̀ǹda ẹ o wọn ò tí ì yọ̀ǹda ẹ o wọn ò tí ì ṣe kínni wọn ò tí ì yọ̀ǹda ẹ. àwọn tí wọ́n pa during that attack ṣé ẹ mọ condition tí ẹbí wọn tí wọ́n máa wà títí di òwúrọ̀ yìí ni ṣé ẹ mọ condition tí wọ́n máa wà? Gómìnà Adémọ́lá Adélékè tí ó bá dẹ̀ yé yín mọ́ it's better kẹ́ jáde síta kẹ́ kúkú ṣe handing over fún Mufti Ìwó tàbí Olúwo kán kú máa ṣe ìjọba Ọ̀ṣun state lọ. Bàbá wa Ọ̀ọ̀nìrìṣà gẹ́gẹ́ bẹ́ ṣe sọ ẹni ẹ máa ń wo Koiki Media ẹni ẹ máa ń gbọ́ wa ẹni tí ẹ bá mọ bí prógámù ṣe máa dé ọ̀dọ̀ bàbá tóró ṣeé ṣe kán má rí ilé wò ṣùgbọ́n ó tún wá ṣeé ṣe mò ń pe bàbá wa bàbá dáadáa bàbá ológun dúdú mọ̀ pé tí bàbá bá ti lè rí prógámù tí bàbá ológun dúdú bá ti lè rí prógámù yìí ó ti kan dandan wípé prógámù yìí máa dé ọ̀dọ̀ Ọ̀ọ̀nìrìṣà. Bàbá wa Ọ̀ọ̀nìrìṣà ẹ gbé ìgbésẹ̀ Afghanistan bí wọ́n ṣe bẹ̀rẹ̀ níbẹ̀ o bẹ́ẹ̀ ni alẹ́ àná ló ṣe fídíò yẹn okay the first video lẹ́ ń sọ̀rọ̀ ń pa ó padà ṣe fídíò kan ní alẹ́ àná tó fi ń dínà ìpè tó fi ní DSS ò gbé òun ṣe mọ̀ pé ìwé ìròyìn kan tí mi ní àǹfààní láti dárúkọ ń bí ó ti kọ́kọ́ gbé wípé wọ́n ti arrest ẹ̀
bọ̀ létà lòun fúnra ẹ̀ jáde síta tó dìbọ́ǹkì ẹ̀ wípé kò sẹ́nì kankan tó gbé òun wà nínú ìlú o, òun ṣe kinní kan, òun tẹ̀ ti fẹ́ lọ sùn ní báyìí, tóun wá wí pé kóun jáde síta kóun wá dìbọ́ǹkì ìròyìn náà. Ẹ wo àwọn ọmọ kéékèèké tí Múfútù Ìwó kó jọ, ẹ̀yin tí ẹ na ọmọ náà, ẹ kú iṣẹ́ o, látàrí wípé ẹ má bínú, ọ̀rọ̀ ìsìn kọ́ la bá wà o, ṣùgbọ́n a fẹ́ dàbẹ̀ ni pé a máa fẹ́ yàbàrà díẹ̀ ní ìbú ẹnikẹ́ni o, ṣùgbọ́n látàrí wípé à ń wá kí ọmọ tiwa kó lọ lé kéwú by fire by force. Àwọn ọmọ tí ẹ fi sílé kéwú lẹ́ọ̀ndà Múfútù Ìwó, ṣé ẹ ti rí ohun tí wọ́n fi wọ́n ṣe? Ṣé ẹ ti rí àwọn ọmọ kéékèèké tí ẹ fi sílé kéwú lẹ́ọ̀ndà Múfútù Ìwó? Ṣé ẹ ti rí nǹkan tó ń lò wọ́n fún? Tí a bá ń sọ fún yín wípé ẹ yé fi ọmọ sílé kéwú mọ́, bí wọ́n ṣe ń lo àwọn ọmọ yín, wọn ò kọ́ àwọn ọmọ yín ní ìlànà ẹ̀kọ́ tó dáa. Ilé kéwú tí ẹ̀ ń fi àwọn ọmọ yín sí, mo sọ́rí o, ẹ̀yin tẹ́ bá jẹ́ Muslim tẹ́ jẹ́ imam, ẹ̀yin kan wà lára wọn o, tẹ́ jẹ́ ènìyàn gidi tó yẹ pé èèyàn lè fi ọmọ sílé kéwú yín. Mi ì báṣẹ́ yín jẹ́ o, ṣùgbọ́n tí a bá kọ̀ tí a sòótọ́, tí ẹ mọ̀ pé Ọlọ́run Elédùmarè tó dá èmi àtẹ̀yin á bí gbogbo wa. So látàrí èyí, àwọn ilé kéwú kan wà àṣà today nílẹ̀ Yorùbá tó yẹ kí ìjọba ti fagilé, nítorí pé gbogbo wa náà la rí àwọn igi tó fi máa ń na àwọn ọmọ ńbẹ̀. Gbogbo wa la tẹ̀ ti rí àwọn àṣemọ́ṣe kọ̀ọ̀kan gan tí àwọn tí wọ́n kọ́ ọmọ ilé kéwú bíi pé kán fipá bá ọmọ kéékèèké tí wọ́n mú wá sílé kéwú kó wá lọ lé kéwú lọ́dọ̀ wọn, bẹ́ẹ̀ pé kán fi ipá kán fi bá wọn láṣepọ̀. Ṣùgbọ́n torí pé olúkálùkù ń ṣe bó ṣe wù ú, òun ni ó jẹ́ kán lè gbégi lé àwọn ilé kéwú kọ̀ọ̀kan. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan sí, ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ bá nílé kéwú tẹ́ dẹ̀ wà lórí ètò pẹ̀lú wa, a tako iṣẹ́ tẹ́ ń ṣe o, ilé kéwú tiyín kọ́ là ń tako. Fún ẹ̀yin tẹ́ kì í treat ọmọ anyhow ni mò ń apologize fún o. Kò ń ṣe ẹ̀yin tí ẹ mú àwọn ọmọ ọlọ́mọ tí ẹ ń ṣe wọ́n bó ṣe wù yín. Ẹ̀yin tẹ́ tún wá ń fi ọmọ sí ilé kéwú náà tí ẹ dẹ̀ rí tán ń ṣe ọmọ yín báṣubàṣu, ṣùgbọ́n torí pé ẹ̀ ń bẹ̀rù ìmáàmù yín, torí pé tẹ́ bá sọ̀rọ̀ síta ìmáàmù yín máa threaten yín àbí á lé yín jáde nínú mọ́ṣáláṣí àbí, torí ẹ̀ lẹ fi ń fi ọjọ́ ọ̀la àwọn ọmọ yín tí ẹ fi ń tàfàlà, ẹ fi ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ẹ fi ń bẹ̀rù ìmáàmù àbí. Orí àwọn ọmọ náà á dá fún yín. Bẹ́ẹ̀ ni, orí àwọn ọmọ náà á ṣe kí ni? Orí àwọn ọmọ náà á dá fún yín. Ṣé ẹ rí bí ilẹ̀ Yorùbá ṣe dà lénìí? Bí ilẹ̀ Yorùbá ṣe dà lénìí, àsọ àwọn kan wà lẹ́ẹ̀rín wa tó jẹ́ pé Fúlàní ló bá ìyá wọn sùn, bí àwa ṣe máa put ẹ̀ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ní ọmọ àlè ilẹ̀ Yorùbá tí wọ́n ń lò láti fi da ilẹ̀ káàárọ̀ òjíire rú, nítorí pé ẹnìkan ò lè jẹ́ ojúlówó ọmọ ilẹ̀ yìí kó wá máa wúrú ìwà tí Múfútù Ìwó tí ó ń wù yìí.
ta ni Mufti Ìwó fẹ́ bá jà? Ṣé tí a bá tiẹ̀ wá fẹ́ ká tiẹ̀ wá ní pé bóyá bandit ni Mufti Ìwó fẹ́ face, ṣé àwọn ọmọ kéékèèké tó kó jọ yẹn làwa lọ máa fi fèsì bandit ni? Àbọ̀wọ̀n ló kó bá wa? Meanwhile, the answer is no. Kò ń ṣe bandit kan ló ṣe ń train àwọn ọmọ kéékèèké, nítorí pé òun náà tún ní mission kan, òun náà tún ní nǹkan kan tó fẹ́ dá lára létí aburú. Ṣùgbọ́n àwọn onílẹ̀ kò ní jẹ́ kó ṣeé ṣe fún Mufti Ìwó. Àwọn onílẹ̀ kò ní jẹ́ kó ṣeé ṣe fún tani, fún Mufti Ìwó. Bẹ́ẹ̀ ni ohun tẹ́ gbọ́ lẹ́nu mi náà nìyẹn sá. Mi sọ pé wọ́n arrest ẹ. Mo ní ìwé ìròyìn kan gbé tí mi ní àǹfààní láti dá orúkọ ìwé ìròyìn náà. Mo ní ṣùgbọ́n after ẹ̀ ni Mufti Ìwó fúnra ẹ̀ jáde síta tó ṣe fídíò. Mi kàn lè máa play fídíò ẹ̀ bíbá ẹni. Òun fúnra ẹ̀ jáde síta ó ṣe fídíò wípé kò sí anybody tó arrest òun, which is alẹ́ àná ló release fídíò yẹn. Ó ní kódà olóhun tẹ̀ ti fẹ́ lọ sùn. Ó ní because olóhun ti sọ fún àwọn ọmọ pé kán jáde sá kán debunk ẹ̀ before. Ó ní bọ̀ olóhun fúnra ẹ̀ wá wò pé kóhun tẹ̀ jáde kóhun wá ṣe fídíò kan róhun. Ó jókòó sẹ́ẹ̀rin títì níbi tó ti ṣe fídíò yẹn. Ó ní kò sí anybody tó arrest òun. Orí nígbà tèmi rí ìwé ìròyìn yẹn tó sọ pé wọ́n ti arrest ẹ̀. In fact, inú mi gan dùn pé Ọlọ́run ó ṣe o. Meanwhile, Mufti Ìwó nílò láti fi páńpẹ́ òfin gbé kí wọ́n dẹ̀ gbọ́n gbogbo ilé ẹ̀ kán gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́bẹ́. Ṣùgbọ́n kàkà tí àwọn ìjọba wa tí wọ́n máa fi ṣe yẹn, wọ́n gbà kí wọ́n lọ ṣe ilé Chief Adéyẹmọ Ìgbòho Òòṣà kan lọ máa ṣe bẹ́ẹ̀. Gómìnà Adémọ́lá Adélékè a tún padà pè yín lẹ́ẹ̀kan sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ta ni gómìnà nínú ẹ̀yin àti Mufti Ìwó? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kùbákùgbé bẹ́ẹ̀ ni pé kílùú dàrú ni Mufti Ìwó yìí ti sọ, tí ò sí ẹnikẹ́ni tí ó bẹ̀ lọ́wọ́ wò. Bẹ́ẹ̀ ni bàbá wa Ajíbóyè bẹ́ẹ̀ ni wọ́n arrest ẹ̀. Ara nǹkan tí mo sọ ń bí náà nìyẹn pé wọ́n arrest Mufti Ìwó. Wọ́n arrest ẹ̀ o. Gómìnà Adémọ́lá Adélékè, ta ni gómìnà nítorí pé ẹ̀yin ni àwa mọ̀ pé wọ́n elect sí ọ́fíìsì as a gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣùgbọ́n ta ni ẹni tó ń pàṣẹ Ọ̀ṣun as at today? Ìyàwó ààrẹ á wá
wọ́n ṣe tiwọn wọ́n lọ. Mufti Ìwó náà ó ń ṣe títí ẹ̀. Ó túmọ̀ sí wípé ẹjọ́ ta lẹ ní ó ṣe voice record ní Ìkẹrẹ́, platform Ìkẹrẹ́. Ṣé Mufti Ìwó tún wà ní platform Ìkẹrẹ́ ni? Ní ló tún wá ní Ìkẹrẹ́ àbí kì í ṣòun lẹ́ ń sọ ni? Gómìnà Adémọ́lá Adélékè pẹ̀lú bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, à ń ké pè yín o. Tí ẹ bá dákẹ́ tí ẹ bá dákẹ́ sílẹ̀ tó ṣẹlẹ̀ yìí, tí ẹ bá dákẹ́ kódà níbi tí a sì tún sọ wípé Nigeria government gan burú tó nígbà tí àwọn kan ṣe lé northern side, wọ́n sì fi pápẹ́ òfin gbé wọn o. Bó tẹ̀ ṣe jẹ́ pé àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ náà Governor of Kano State ó lọ bẹ́ẹ̀lì wọn síta. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá tí wọ́n yìí, ẹ gbé wọn kẹ́dẹ̀ fi ojú wọn kẹ́dẹ̀ fi wọ́n jófin. ẹ gbé Mufti Ìwó àtọ̀wọn ọmọlẹ́yìn ẹ̀ kẹ́ fi wọ́n jófin. Nítorí pé ohun tí wọ́n ṣe yìí ó nítumọ̀ o. Ohun tí wọ́n ṣe yìí ó nítumọ̀ o. Palestine tó yẹ pé wọn ò ṣíwọ́ ogun bẹ̀ rí, flag ẹ̀ ní Mufti Ìwó ló gbé wá bá wa, ló dẹ̀ ń rèsì ẹ̀ sókè. Kò dẹ̀ sí anybody tó ṣẹ̀kẹ̀ tó bẹ̀ lọ́wọ́ wò. Kí ló ní í ṣe pẹ̀lú Palestine tí ò bá ní ẹni tí ń ṣe pẹ̀lú wọn? Mi rò bóyá ó lè ní gọ́ọ̀tì àti kó flag wọn belé kó dẹ̀ wá máa rèsẹ̀ nílẹ̀ Yorùbá. A sì nílẹ̀ Lárúbáwá náà. Gbọmọgbọmọ Olúwo àti Mufti Ìwó, gbọmọgbọmọ wọn pọ̀ jù nílẹ̀ Yorùbá. Ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá, ẹ wá nǹkan ṣe sí. Ẹ wá nǹkan ṣe sí. Àwa tún sọ tiwa náà o. Bẹ́ẹ̀ ni àwa ti sọ àtúntún sọ tàárọ̀ yìí. Tó bá wù yín ẹ gbé ìgbésẹ̀, tó bá wù yín ẹ dákẹ́ ẹ máa wò. Dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè ni ó jọ máa jábalẹ̀ lójú everybody ni o. Bóyá nígbà tó bá wá ṣẹlẹ̀ tán, bóyá ẹ ní àǹfààní láti lọ ṣe gómìnà ní UK tàbí Amẹ́ríkà yín tẹ́ máa ń sá lọ, tàbí France yín, gómìnà Adémọ́lá Adélékè ẹ̀ ni mò ń bá wí o. Bóyá ìgbà tó bá máa ṣẹlẹ̀ tán, bóyá tó bá ṣe ṣe tẹ́ bá ní àǹfààní láti sá lọ, bóyá ẹ máa lọ àwọn ìlú tí mo dárúkọ ẹ̀ láti lọ máa ṣe gómìnà lé wọn lórí. Ó jọ máa ṣojú gbogbo wa ń gbà yẹn.
ó jọ máa ṣojú gbogbo wa. Torí pé gbogbo yín dákẹ́, ọ̀pọ̀lọpọ̀ yín fẹ́ ṣe second time. Ẹ ń wò pé bóyá second time yẹn tẹ́ bá lọ sọ̀rọ̀ báyìí àbí tẹ́ bá take action báyìí ó lè affect yín, ó lè ṣe kinní kan, ó lè má gbà kẹ́ ṣe. Ṣé dandan ni kẹ́ ṣe second time ni? Àbí kẹ́ kọ ìtàn tí orúkọ yín ò fi ní parẹ́ mọ́ nínú ìtàn ilẹ̀ káàárọ̀ òjíire, nínú ìtàn ilẹ̀ Yorùbá. Ẹni ẹ gbé second time ẹ gbé sórí bẹ́ẹ̀ ni pé ẹnìkan lọ́lọ́run dáyé fún. Bàbá wa Aláàfin tiwọn Ọwọ́adé, ẹ kú iṣẹ́ o. Mo mọ̀ pé bóyá ńgbà tí ẹ bá fi brọ́dà wa Ṣèyí Tinubu jẹ oyè tẹ́ fẹ́ fi wọ́n jẹ, bóyá ọ̀rọ̀ insecurity àdẹ̀bá wa sọ́ọ̀tì ńgbà yẹn, bóyá ogun ìpànìyàn, ogun ìjínigbé nílẹ̀ Yorùbá, bóyá á dáwọ́ dúró ńgbà yẹn. Tó bá lè rí bẹ́ẹ̀, inú wa á dùn. Bẹ́ẹ̀ ni, tó bá rí bẹ́ẹ̀, inú wa á dùn. Nítorí pé ẹ rí iṣẹ́ tó yẹ kẹ́ ṣe ńlẹ̀. Olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà tó yẹ kẹ́ bá sá kiri láti pé bọ́n ṣe máa gbé ban kúrò lórí wọn, tí wọ́n dẹ̀ máa yọ̀ǹda ọ̀rọ̀ ètò ààbò, tí wọ́n máa yọ̀ǹda ẹ̀ fún wọn. Ṣe yẹn o. Ṣùgbọ́n nísìnyí àmọ́ nǹkan tí brọ́dà wa ṣe gbé fún yín tó fi jẹ́ pé ohun tó kàn nìyẹn tẹ̀ ń ṣe. Àkókò ti sọ, àbú yín mọ́sẹ̀, ṣùgbọ́n a máa béèrè lọ́wọ́ yín, nítorí pé àwa tó bá sún àwọn kan kò ní sún àwa. A gbọ́dọ̀ jẹ́ kó sún wa, a gbọ́dọ̀ jẹ́ kó rẹ̀ wá. Nítorí pé gbogbo ara tèmi, gbogbo ẹ̀jẹ̀ tèmi fún ilẹ̀ káàárọ̀ òjíire ni. Gbogbo ohun tí ń ṣe omi ara mi, ẹ̀jẹ̀ ara mi, bẹ́ẹ̀ ni, fún ti káàárọ̀ òjíire ni, kò ń ṣe fún ti ilẹ̀ Lárúbáwá. Fún ìdí èyí, gbogbo ohun tó bá gbà òun làwa gbọ́dọ̀ fún. Àkójúmọ́ lẹ́ẹ̀kan sí i. Ojúmọ́ tó mọ́lẹ̀ ní ojúmọ́ ire ni o, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti darapọ̀ mọ́ wa, ẹni ṣubú dànù léni o. Ẹni tó bá wá ní okùnbi tí ẹ máa gbé gbà, irú ẹni bẹ́ẹ̀ á sùn kò ní jí mọ́ ni o. Ẹni tó bá ní okùnbi tí ẹ máa gbé gbà, ànírú ẹni bẹ́ẹ̀ sẹ́, ó máa sùn kò ní jí mọ́. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ìní ọjọ́ àánú, ẹ̀rá àánú gbà lénìí. Bí ẹnì kọ̀ọ̀kan yín ti wá ń lọ bí iṣẹ́ yín lénìí, yálà ẹ̀yin tẹ̀ṣẹ̀ ń ti bí iṣẹ́ dé ni, tàbí ẹ̀yin tẹ̀ṣẹ̀ fẹ́ wọ iṣẹ́, àánú ńlá á jẹ́ tiyín lénìí o. Nítorí pé ọjọ́ àánú ni Ọlọ́run Elédùmarè sọ ọjọ́ ìní. Bẹ́ẹ̀ ni, kò sí orúkọ méjì tó ń jẹ́, ọjọ́ àánú ni. Àánú á wá wa rí lénìí o. Àrí bá ti ṣe, àárọ̀ náà gbégbà, àrí jẹ, àrí mu, àrí ná, àrí lò. Lágbára àṣẹ àwọn tó nílẹ̀, àṣìta ìbọn kò ní bà wá lénìí. À lọ ire, à bọ̀ ire lénìí. Ògún ò ní ta ẹ̀jẹ̀ wa sílẹ̀ o. Gbogbo ẹ̀yin Koiki Media fans, gbogbo ẹ̀yin tí ẹ dúró tán nínú ìjàngbara pátápátá, ẹ ní ṣílẹ̀ tẹ o. Àdáni lórí òní dá yín lórí, lágbára àṣẹ wọn tó nílẹ̀. A kí yín pé àkójúmọ́ lẹ́ẹ̀kan sí o. Fún ti dédé àkókò yìí,
àní rí jù báyìí lọ, tó jẹ́ pé tí a bá ní oore ọ̀fẹ́ ní títí ìrọ̀lẹ́, tí a bá ní oore ọ̀fẹ́ tí Ọlọ́run pèsè tá a rí náà. DSS ò tí gbé o, DSS ò tí gbé o, ó ti jáde síta ní alẹ́ àná ó ti debunk ẹ̀. DSS kankan ò gbé Muftiu ìwé o, ó ti jáde síta, ó tún ṣe fídíò gan after ìgbà tó ní káwọn ọmọ òun kan lọ debunk ẹ̀, ó after ìgbà yẹn ó tún wá jáde síta, ó ṣe fídíò, ó jókòó sẹ́ẹ̀rin títì, ó náà wà nílé òun, kò sí nǹkan kan, ó náà tẹ̀ ti fẹ́ sùn, so kò sí o, DSS ò gbé o. So gẹ́gẹ́ bí mo yẹn ń bá lọ, tí a bá ní oore ọ̀fẹ́ nírọ̀lẹ́, tí a bá rí náà ṣáàjì fóònù wa, àtún padà wá, nítorí pé a ní ìbéèrè lọ́wọ́ bàbá wa Ọwọ́adé. Prógámù pọ̀ tó yẹ ká ṣe, ṣùgbọ́n látàrí pé iná ló máa ń fún wa ní iṣu, iná yẹn ó burúkú jáì, à ń rọ́jú ni láti máa ríná ṣáàjì, à ń tiraka ni. Iná tó jẹ́ pé ọjọ́ 4 ọjọ́ 5 a lè má rí traces ẹ̀ bí báyìí. Ṣé ìlú nìyẹn? Ṣé ìlú nìyẹn? Ọlọ́run kó ṣàánú wa, kó gba ìlú tiwa fún wa. So gẹ́gẹ́ bá ṣe sọ ọ́, a sì gbàdúrà pé ká sì lè ní oore ọ̀fẹ́ láti padà wá títí ìrọ̀lẹ́, ká wá béèrè ìbéèrè lọ bàbá wa Ọwọ́adé fún ibi tí wọ́n tún gbé wa lọ, ká tún béèrè pé ṣé solution nìyẹn. So ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, ogun ò ní kó wa lọ lílẹ̀ Yorùbá o, a ní ṣílẹ̀ tẹ́ o, agbára àṣẹ wọn tó nílẹ̀. Àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ni ilẹ̀ a máa gbóná mọ́ lára, àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ni ò ní ní ìsinmi, àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ni ara a máa ní, àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ni wọ́n á máa sùn tí wọ́n ò ní jí mọ́, lágbára àṣẹ wọn tó nílẹ̀. Àṣẹ́gun. Ó dàbọ̀.